The Oyo State Security Forces say that they have arrested a local pastor suspected of serving as a key logistics supplier to the armed groups responsible for the mass abduction of school children and teachers in Orire local government area. The pastor is alleged to have provided weapons, ammunition, drugs, vehicles, and operation gear to the bandits, with his clerical status reportedly helping him pass through checkpoints undetected. Security agencies are withholding the pastor's full name and church pending further operations to avoid compromising ongoing rescue efforts. I mean, this arrest, Rufai, if confirmed, goes to the heart of a question Nigerians have been asking since the abduction began. How are these bandits, terrorists, being supplied and supported? Now, a local pastor may be part of the answer, but we must be clear. This alleged criminality is not representative of any religion, but is a sobering reminder that the network enabling Nigeria's insecurity has many faces, and some of them may be hiding in plain sight. Anyway, that's not a representation of Christianity or any religion. I must have that's a criminal. And also, that's how I also say, when somebody from a certain ethnic group does something or commits crime, it's not the representation of the entire ethnic group. Yes. Not all Fulani people are criminals or terrorists. Right. They are good Fulani people, not a representation. But you know what this story just shows, that there's a local ecosystem that funds all of this crime and criminality. Yes. So can we seep into the local ecosystem that provides the logistical support that fuels the economy of crime? And I'm happy that we started to seep into it. Let this pastor tell us more about these people. Right. And secondly, shebi these terrorists, they have family members. Nigerian government go and pick up their family members. They did it before now. You remember someone that was kidnapped in Bayelsa then? I think it was a legal person, was kidnapped in Bayelsa. You know what the opposing faction just did? They went to kidnap his own family member. So they said, when you bring our own family member, we'll bring your own family member too out. So it's tit for tat. No, that's not legal. All right. You know, the Nigerian law says it's the person who commits a crime that should be arrested. At the time when you don't go and arrest third parties. No, at the time when the kids are in the bush, and you see, Dr. But they don't need to tell us when they do it. Our own is that they should bring the kids out. All right. If government goes ahead to do that, they don't even need to tell us. All is that they should look for every means possible to bring those kids out. And that's just it, pure as we can quote law. Snake in the bush, rain. You know the rain has been falling lately. You are quoting law here. He don't arrest third party and them. They should do what they need to do. Government on this, bring out those kids. That's my own concern. This is the main point. This is quite a shocking the Bible story. tells us in the book of Matthew, chapter 15. Go ahead, Pastor. Verses 16 to 7, chapter 6, verses 15 to 17. That in the end times, and it looks like we are at end times now, there will be false prophets and pastors who will appear in sheep's clothing, but who are wolves, ravening wolves, and ye shall know them by their fruits. This is a confirmation. Right. In Matthew 24, verse 24, the Bible also tells us about these fake pastors that will come. But it was in the first book of Timothy, the same holy book, that believers should beware. Right. So all these people who have turned pastors into gods, this is a reminder of the book of truth, the book of life, what it says about all these pastors who turn the doctrine on the earth, who appear as sheep but are wolves. The producer is asking, is it New King James Version? But you know, King James version. I'm quoting King James version. You know what? It's a false pastor. It comes in the garment. Our viewers have to come to your church. The same man will go to church and he will be telling them, let somebody say hallelujah. This is unfortunate. It's a false prophet. Very, very sad. Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Mo fẹ́ ṣe fídíò eléyìí dákun gbogbo ẹni tó bá rí fídíò eléyìí mo fẹ́ kí fídíò eléyìí kó ọ̀dọ̀ olóyè Sunday Igboho àti gbogbo wọn ti ṣàlàyé fún wa pé yóò wá bá ní yóò wá ilé bàbá wa bá ní yóò wá sùn ilé bàbá wa bá ní
ẹ sọ fún pé tí ọba wa babalá tó bí babalá tó bí gan wèrè ni ṣé àwa la pa bàbá wọn àbí àwa la pa babalá bàbá wọn àbí olè wọn ló mú rí níbà ni ìṣàlàyé fún kí tó bá Sunday Igboho kò ní owó epo tí ó fi wá bá ní kó pé wọ́n á sẹ́ndí 10 million sí mo ti rí pé hilos tútù ọmọ pé hilos máa mú epo kọ́ wa wà láti Sunday Igboho tó bá ti dé bá ní tó bá ti padà gbogbo nǹkan tí mo wá wáyé léyìí ọlọ́nkọ́ máa fún mi. Billahi la ilaha illa huwa mo fi tóbi Kùránì búra wallahi Sunday Igboho kọ̀ máa kákàn oní ògùn kákà gbogbo ògùn tó ní tó máa fi ti gbẹjẹgbẹjẹ irọ́ ni alukurani làwa ń tẹ̀lé alukurani làwa lò wàláì agbára alukurani agbára anabi Muhammadu bàbá ti dé bá ní wàláì tàlá kò ní padà bàbá ní irọ́ ni andúró dùn tí ọba padà kọjá ọmọ Yorùbá gidi kọjá ọmọ Oòduà olóṣì Oòduà ló jẹ́ dákun ẹ̀ mo fẹ́ kí ẹ ṣe ń di fífọ́ rí fi. ẹ̀yin ẹ bá mi ṣe àṣẹ sí i ó ní lọ tí Sunday Igboho bá wá sí bá ní ó ní tó bá padà ó ní gbogbo tó ń bá wá láyé òun kó máa rí àṣẹ o bó ti wí ló máa rí ọmọ Fúlàní bó ti wí ló máa rí èyí òwì yẹn àárọ̀ mọ́ tó Sunday Igboho máa wá sí Bání ó máa wá padà ọlá pé ó jẹ lórí ilẹ̀ Yorùbá ó mu lórí ilẹ̀ Yorùbá ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹun ó gbórí ilẹ̀ Yorùbá ó mú mi ọmọ Fúlàní ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹpo ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹja ó wá gbórí ilẹ̀ Yorùbá ó rokúrò ọmọ Adéyẹmọ àṣẹdọwọ́ àwọn alálẹ̀ bàbá wa àṣẹjọwọ́ àwọn alálẹ̀ orí ilẹ̀ tó dúró sí yẹn ó máa ṣiṣẹ́ lòdì sí ẹ ṣáá ni a ti dójú ẹ o wàláhì ó ti dójú níbi tá a bá dé yìí ó ti dójú ẹ ní sẹ́yìn ilẹ̀ wọn bá ti ń pokọ Sunday Igboho ní aburú ilẹ̀ Yorùbá máa ṣiṣẹ́ lòdì sí ṣáá ni tó bá ṣàṣìkò tílẹ̀ tí òòrùn mú agbóná lòdì sí yín lára tó tútù bá mú àtútù dùn fún yín ẹ̀ tutù ẹ̀ níní ìjàmbá máa ṣí ẹ́ ìjàmbá ti ṣòlè yín onílé ti tají àti jí lójú oorun ìjàmbá ṣòlè onílé tají o ìjàmbá ṣòlè o ìjàmbá ti ṣe yín gbogbo ẹ̀yin olórí burúkú ọmọ Fúlàní tẹ́ ẹ̀ ní wá lára àgbá kò ṣe yín ìjàmbá ṣe yín òfò ṣe yín lórí ilẹ̀ wa ẹ fẹ́ ké now mo fẹ́ gbé wèrè yìí wá tí mú ẹ dàbí yẹ kọ́kọ́ gbé wa gbogbo ní máa play video short mi ní máa rojọ́ pẹ̀lú ẹ káwọn lè bá wa dá ṣètò. àwọn màálù kan ló wà níbí. yes ilé wọn ni kẹ mọ́nítọ́ ń gbìyànjú. kájílẹ̀ ní tẹ̀ ń wo Ìfàní lórúkọ ẹ o Saheed Shittu lọ́kọ ẹ̀ ìyàwó Saheed Shittu ni ìyá yìí ó pàdé àgbàlagbà lójú ọ̀nà ó lọ fọ̀rọ̀ lọ ó mọ̀ bóyá ó ya wèrè dàgbà ni ó mọ̀ bóyá ó síwìn dàgbà ni number 1 ọmọ Fúlàní ni torí pàtó ń dá sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹ̀gbọ́n ẹ̀mí kò náà kan eyín góòlù mẹ́nu òpònú fara yí kọ́tà ó kan eyín góòlù mẹ́nu nígbà tó ń dá sọ́rọ̀ àwọn mùsùlùmí wọ́n gbé fọ́tò ọkọ ẹ̀ jáde Fúlàní lọ́kọ ẹ̀ wọ́n lọ ẹ̀ máa Fúlàní jẹ́ máa ń wọ́n náà yẹn bẹ́ẹ̀ fọ́tò ọmọ ẹ̀ fọ́tò ọkọ ẹ̀ fọ́tò grandchildren ni wọ́n gbé ogun wọn jáde ó lóun fẹ́ advice Sunday Igboho Fúlàní fẹ́ advice Sunday Igboho jẹ́ ká gbọ́n nǹkan tó sọ ẹni òfò Fàní ó jẹ́ kan ó máa dààmú ní imú ẹ̀ bí ọṣẹ ìyàwó yẹn tọ̀rọ̀ èmi mo ní mú mi tóbi imú tiẹ̀ tún ní kí ló ṣubú tẹ̀ o ẹ bá ti dóko Fúlàní báyìí láti òní sí lórí yín mọ́ ẹ bá ti dó oko tó ti tìbọn màálù ní ìjọba ti tìbọ̀ yín nídìí bá àlákàyè lórí yín mọ́ orí yín máa ń yí ni sọ̀rọ̀ wèrè. àwọn màálù kan ló wà níbí. yes ilé wọn ni kẹ mọ́nítọ́ ń gbìyànjú tó bá háìdì sí mẹ́rin. ẹ̀rí wọn èèyàn kan máa wà nínú gbó ìbáyìí tí màálù ṣe wà ń bẹ̀ báyìí. ṣáìdì bẹ̀rẹ̀ ló wà. ẹ̀rọ àwọn màálù yẹn ni. yes àwọn ni.
àwọn yẹn wà mẹ́ẹ̀ yẹn wà mẹ́ẹ̀ ẹ wo màlúù yẹn ni. àwọn màlúù káàdì fún bẹ́ẹ̀ káàdì fún bẹ́ẹ̀. ẹgbọ́n iṣẹ́ takuntakun alábòsí ẹkún sẹ́ẹ̀lú ọlọ́run yóò jẹ́ kí gbogbo wa ó jèrè aláwa tó àní ṣàṣetì o àṣeyọrí la ṣe. mo fẹ́ béèrè question bíi méjì bíi mẹ́ta ni ó yá ní mi ìgbà tí mo rí kíní clips tí mo fi sí òkè mi yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n kó tó di pé mo sọ̀rọ̀ lórí rẹ̀ òwe Yorùbá kan sọ wípé ẹnu ní parọ́ ọkàn ní sòótọ́ òwe Yorùbá sọ wípé tí ẹni tá à ń tàn ò bá mọ̀ ẹni tó ń tànyàn yóò mọ̀ ní èyí tó fi hàn wípé ènìyàn méjì kò kí ń pòfo rọ́ wọ́n wá ní tírọ́ bá gbé lógún ọdún wọ́n ní ọjọ́ tí. ẹ wo owó tó ń pa sí dúróònù táwọn olóyè gbé wọnú igbó ẹni tó ń parọ́ fún ò bá mọ̀ ẹni tó ń parọ́ máa mọ̀ owó yẹn ó ṣe tó wà Àdìsá tó ti gbọ́ ẹlẹ́kẹ̀mí pọpọ́ọ̀fù ya súlẹ̀ sọ̀rọ̀ wèrè. òótọ́ bá gbé òní yóò bá pẹ̀lú kíní dúróònù tó wà ní òkè yìí ṣé àwọn Fúlàní lẹ̀ ń dọdẹ ni àbáwọn báńdíìtì ṣé olúkálùkù ń ṣe títí tiẹ̀ lọ́tọ̀ ni àbí gbogbo yín ń ṣiṣẹ́ papọ̀ ṣé àti gọ́fìmẹ̀ntì àtàmọ̀tẹ́kùn àti ìlú ẹkùn àti OPC ṣé gbogbo yín ń ṣiṣẹ́ papọ̀ ni àbí olúkálùkù ń ṣe títí tiẹ̀ paparazzi yìí ti pọ̀ jù. paparazzi ti pọ̀ jù ní ìgbà tí wọ́n sọ wípé àwọn màlúù kan nìyí ẹnìkan yóò wà pẹ̀lú rẹ̀ ilé wọn ni yóò wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ó sá pamọ́ sí àwọn wo ni yóò sá pamọ́ síbẹ̀. ṣé ní ọjọ́ tí àwọn yẹn ń bọ̀ wọ́n sọ wípé wọ́n kó màlúù lọ́wọ́ ni ẹ jẹ́ kí gbogbo wa ká ṣiṣẹ́ papọ̀ tó bá jẹ́ pé àwọn Fúlàní ló wá kó wọn ẹ ti rí wọn. so Fúlàní kọ́ ló kì í ṣe gbogbo àwọn Fúlàní tó wà níbẹ̀ náà ni bandits ni wọ́n pè wọ́n agbésùnmọ̀mí kù bí Yorùbá kù bí Fúlàní kù bí Haúsá kù bí anything. ẹlẹ́kẹ̀ẹ́gbá ní kankan. tí ó wá dàbí pé paparazzi yìí ó ń divert attention wa kúrò níbi normal problem wa. problem ló máa pa ẹ́ dára. lónìí Sunday Ìgbòho ti lọ Òkè Ògùn ó ti lọ Ìgbòho ó ti ọ̀dà àwọn Fúlàní ó ní kí wọ́n kó wá. ó dùn wèrè mi ò bí ẹ gẹ́sì nǹkan tí wèrè yẹn ń sọ ń bẹ̀ yẹn lẹ́ni Sunday Ìgbòho ó ní orúkọ Sunday Ìgbòho ó ń divert attention Nigerians ó fẹ́ gbọ́ anybody tó bá release fídíò lọ́wọ́ ó fẹ́ ṣọ́ọ̀tì ni Ìgbòho là ń wò lọ́wọ́ yìí bọ́ọ̀dì tó bá release any video ó fẹ́ lùsì ni Àdìsá là ń wò lọ́wọ́ yìí Mọ́jàtọ́lá là ń gbọ́ lọ́wọ́ àgbọ̀ nǹkan kan àgbọ̀ nánà wọ́n ti gé tiwa lọ torí inú tó wá ń gbé wúrẹ́ Fúlàní ni tó ń fẹsẹ̀ Fúlàní ni ó wá ń jẹ́ fàlì Fúlàní ni ẹlẹ́kẹ̀ kọngú bí ẹnu lọ àgídìgbò Fúlàní ni ó wọ́n lòun jẹ́ fàlì Saheed Shittu lọkọ̀ yẹ Saheed Shittu fẹ́ bà tiẹ̀ jẹ́ ẹni òfò Fúlàní ni ẹni òfò ó dùn mí mọ péjì mo fẹ́ ẹ bá mi táàgì péjì ẹ ẹ bá mi táàgì péjì ẹ kó wá ó ní Fúlàní pòwe olórí ibú lẹ́ni àtúgbọ́ Sunday Igboho ọ̀la Sunday Igboho orúkọ Sunday Igboho yẹn ló máa bẹ orí ẹ̀ dànù. Yes, she is truly Fulani. Yes, Fulani ni Idris Fulani ẹ̀tàgẹ̀ Fulani ni ẹni òfò ẹlẹ́kẹ̀ẹ́gbádí kankan bíi mọ́sà tó níyọ̀ sọ̀rọ̀ sókè òpònú. Ìgbòho ti wọ igbó Fúlàní Ìgbòho ti ṣe eléyìí. ṣé ẹ ti gbọ́ Idris ẹ gbọ́ Ìgbòho ti wọgbó Fúlàní wọn ò fẹ́ kí Ìgbòho ti anything káwọn fámìlì wọn ṣáà máa pa wá díẹ̀ wọ́n máa pa wá díẹ̀ òkú ló máa pa gbogbo orílẹ̀ ẹyọ kọ̀ọ̀kan káwọn fámìlì wọn máa pa wá díẹ̀ wọ́n máa pa wá díẹ̀ kẹ́ni kankan má dìde fún wa kẹ́ni kankan má sọ̀rọ̀ fún wa olóṣù omi ilẹ̀ Yorùbá máa bèrè lọ́wọ́ yín ẹni òfò òpó onífara yí kọ́tà Ìgbòho ti lọ bíbí ṣé kó má lọ wàhálà ìwéré ò sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀. tó bá jẹ́ pé àwọn Fúlàní òun ló wá kó wọn ẹ ti rí wọn.
so Fúlàní kan ló wá jáwé rẹ̀ pé ilẹ̀ Yorùbá. àbí kì í ṣe gbogbo àwọn Fúlàní tó wà níbẹ̀ náà ni lórí ibú rèé o. bandits ni wọ́n pè wọ́n agbésùnmọ̀mí kò bí Ìgbò kò bí Yorùbá kò bí Fúlàní kò bí Haúsá kò bí anything. lóṣù. tí ó wá dàbí pé paparazzi yìí ó ń divert attention wa kúrò níbi normal problem wa. ó divert attention paparazzi tí Sunday Igboho ń ṣe yẹn ó divert attention gbogbo ọmọ Yorùbá kúrò ní ibi tí ẹ fi wá sí tẹ fi wá há àbẹ́rẹ́ níbi ẹ̀sìn tẹ fi wá gún níbi ká máa bára wájà tẹ fi wá hán. So paparazzi Sunday Igboho yẹn ó divert attention gbogbo àwọn ọmọ Yorùbá kúrò níbẹ̀ ó reset the brain everybody orí everybody wá pé àwa come together àwa mọ̀ pé lórí burúkú ìran nìyí ẹni òfò nìyí kò tí yẹn ṣe lè gbà yín lálejò tó ẹ máa fẹ́ báyé onítọ̀hún jẹ́ ni àdẹ nígbà kẹ́ kó bá wa nígbà lè parí àgbàlagbà lójú ọ̀nà ká fọ̀rọ̀ lọ́nsìn àmọ́ bí yóò ṣí èrè dàgbà ni kò sú ọ̀pọ̀ wọ̀ yóò já wèrè dàgbà kò sú ọ̀fun ẹ sọ̀rọ̀ mo ti ń wá ẹ tipẹ́. lónìí Sunday Ìgbòho ti lọ Òkè Ògùn ó ti lọ Ìgbòho ó ti ọ̀dà àwọn Fúlàní ó ní kí wọ́n kó wá Ìgbòho ti wọ igbó Fúlàní Ìgbòho ti ṣe léyìí ó máa wọgbó Fúlàní nísìnyìí àti ẹ̀ wá sọ̀rọ̀ nípa àwọn ọmọ èsì ẹ̀lẹ̀ mọ́ nǹkan tá a wá ń ṣe ni pé àṣeyọrí ti yín onìkan lókù tí olúkálùkù tó wá gba orí ẹ̀rọ ayélujára. ṣé rí wèrè ó láṣeyọrí Sunday Igboho nìkan ló kù sí tí gbogbo tó wá gba orí ẹ̀rọ ayélujára kó àṣeyọrí yẹn ò tí ì débì kankan ọ̀fàlì ó ò tí ì rí nǹkan gbogbo wọn ẹ̀ rí nkẹ̀kẹ̀ ó ò tí ì rí anything àṣeyọrí yẹn ò tí ì dojú ẹ̀ tó bá dojú ẹ̀ tán a máa ṣe Yorùbá Guinness Book of Record a máa wá fi Sunday Igboho síbẹ̀ Yorùbá Guinness Book of Record a máa ṣe lórílẹ̀‐èdè Yorùbá a máa wá korúkọ Sunday Igboho máa wà lára subject tí ẹ̀yàn èèyàn mi tó bá mú yẹ̀sẹ̀ jẹ́ kí n mọ̀ Sunday Igboho máa wà lára subject tí àwọn ọmọ Yorùbá tí wọ́n á máa kọ́ ní school subject wọ́n máa study ẹ̀ when was Sunday Igboho born gbà ó ló ti gbá a máa sọ di subject tó yẹ pé tó bá pass ẹ̀ compulsory subject ló máa jẹ́ nílẹ̀ Yorùbá tó bá pass ẹ̀ o ò ní lọ sí kíláàsì míì a máa sọ Sunday Igboho di bẹ́ẹ̀ ẹ fẹ́ àṣeyọrí ẹ̀ ń bí yín nínú ẹ̀yà àánú ẹ̀dẹ̀ ṣe ni wèrèrè ní o àṣeyọrí Sunday Igboho ń bí ẹ nínú inú tó ń gbé wúrẹ́ tó ń fẹsẹ̀ halẹ̀ ní kò sí tó máa folówó ẹ̀ ṣe ìrònú kò kọ́ ọmọdé yẹmọ olú máa pàjá gbogbo yín pátá ẹ̀ ní kùkù sọ̀rọ̀ ẹni òfò. ṣẹ̀dẹ̀ mọ́ pé nǹkan tí àwọn búlọ́gà yóò gbé òun náà ni nǹkan tó jẹ́ pé yóò jẹ́ kán tà orúkọ yín lónìí alihamdulilayi ọmọ aráyé fi ń mèkì owó ni. Àdìsá ìsàgúnmu òwò ó lẹ́fùbọ̀dì ń jẹ lọ́wọ́lọ́wọ́ ó lọ́wọ́ lórí Masọ̀yìnbó lè ní Masọ̀yìnbó ó ju tú ẹ̀ lẹ̀ láàrin 3 hours tó ti wọ 9,000 plus Àdìsá ní sẹ́ Òòṣà ní sẹ́ Ìgbòho ní sẹ́ àwọn aládùúgbò ní sẹ́ Àtẹ̀sọ́lá àti àní sẹ́ Àdìsá tíá agúnmu òwò òun ló ń ta lọ́wọ́ yìí fíìmù tó ń ta ni grab your copy now ẹ fẹ́ ronú kú ẹ máa kékù ni ẹ máa kékù ni ìyẹn ní kékù báyìí ẹ máa kékù ni sọ̀rọ̀ wèrè. ẹ jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ tá a bá wá ń ṣiṣẹ́ papọ̀ àníyàn kí ni gbogbo wa ń gbé ṣe é lórí ibú àníyàn kí là á fi ń ṣe é lórí ibú sáníyàn ká bá a lè rí ṣe ni àbá àníyàn kí n bá a lè rí ṣe àníyàn kí ni gbogbo wa. má dalẹ̀ Yorùbá rú o má dalẹ̀ Yorùbá rú ẹni òfo ṣé ẹ pé fẹ́ dá gúnlẹ̀ ni ó ní àníyàn wo la fi ń ṣe ṣé àníyàn akẹ́kọ̀ọ́ kájọ ṣiṣẹ́ papọ̀ ṣé àníyàn ká bá a lè rí ṣe ni àbá àníyàn kí n bá a lè rí ṣe tó bá yẹ pé Sunday Igboho èèyàn ọ̀pọ̀ èèyàn kì í gbàlú fàlí tó bá yẹ pé Sunday Igboho nìkan náà lọ́lọ́ máa lò fún wa pẹ̀lú àwọn tó tẹ̀lé agbàfọ́lọ́hún mọ́tò káàyọ̀ kan dírẹ́fà méjì ò kí ń wà ọ̀pọ̀ èèyàn dẹ̀ kí ń gbàlú nínú àlùkùránì yín bàtà náà bí fẹ́ lọ jà tó rí àwọn ọmọ ogun mélòó lórí wọ́n ní àná Allah sọ fún pé irọ́ o ọmọ ogun díẹ̀
ọmọ ogun díẹ̀ ní kókó lọ kó má kọ ọmọ ogun púpọ̀ lọ sọ pé èèyàn kì í gbàlú òfàlí ẹ wo ó fẹ́ fi style dá wàhálà ń bẹ̀rẹ̀ ni o ó lámọ̀tẹ́kùn wà ńlẹ̀ kíní kan wà lẹ́kọ́jọ́ lọ ṣiṣẹ́ papọ̀ ìwọ ló máa ẹ ráyè wa wèrè Fúlàní ló sọ fún wa pàṣẹ máa rúùlù ilẹ̀ Yorùbá ẹni òfò ẹlẹ́nu. ènìyàn kí là fi ń ṣe ọlọ́mọ mọ́ wà ẹ wo àwọn tí ràn wọ́n wọ́ táwọn èèyàn wọn wà nínú igbó ìbànújẹ́ ni kó lọ sínú ilé kó lọ bá wọn kó wọn. ṣé irú dúróònù ò ní wọ́n fi wá rí wọn ṣé ìjọba ò ní ẹgbẹ́ fúlẹ̀ níta gbé lọ́wọ́ ọ̀hún. ó dùn dúróònù yẹn la fi rí àwọn bàbá yín ibi tán kó àwọn màálùú sí nínú igbó dúróònù tó ń gbé oníṣẹ́ irú dúróònù tó ń gbé dání yẹn náà la fi rí àwọn màálùú nígbà tí nani bá nani tí gbanigbani ò bá dìde kó gbani a jẹ pé nani mọ̀ bí gbanigbani ṣe ń nani tí wọ́n bá ń jí wa gbé táwọn àwọn àgbààgbà ìjọba tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ pé àwọn ìjọba mọ̀ bó ṣe ń jí wa gbé Sunday Igboho tó dẹ̀ wá sọ̀rọ̀ onígbanigbani tó dìde fún wa òun la rí lọ́tọ̀ yìí o tó bá wù yẹn bẹ́ tó dò tó bá wù yẹn jẹ tó dà tó bá wù yẹn náà jọba mú pọ́blẹ́mù tí ń yàn ayé democracy la wà sọ̀rọ̀ wèrè. ogun ìjọba ló ń jà wá Sunday Igboho ogun ìjọba ló ń jà wá. ogun ìjọba ló ń jà wá ok wẹ́n pé ogun ìjọba ló ń jà wá ìjọba ló fún Sunday Igboho ní agbára pé lọ́ọ́yà fèsì wọn kí wàá lẹ́kún ogun ìjọba ń jà wá ìjọba lè sọ pé ọmọ Yorùbá lòun o Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjà máa o Tinubu o ọlọ́mọ Yorùbá lòun o Sunday Igboho ọmọ Yorùbá ni ẹ o ó yá kọjú sí wọn kí wàá ní problem ogun ìjọba ló ń jà wá ìjọba lè tún fún Sunday wọn láwọn support Sunday Igboho ṣé kó má bọ́ ta fàálí wẹ̀rẹ̀ pé ẹlẹ́rìí ibú ẹni òfò ẹlẹ́rìí ibú kí ni Saheed Shittu tiẹ̀ pé ń gbà yẹn ná Saheed Shittu Ọlọ́run mbá Saheed Shittu wẹ́gbẹ́ Saheed Shittu wá sókè Saheed Shittu lọkọ̀ yẹ Saheed Shittu ó àlákàwèrè wọ́n jẹ pé jẹ́ ó sunkún Saheed Shittu lọkọ̀ ẹni òfò fàálí ẹ bá mi kọ́ fàálí wẹ̀rẹ̀ pé àtẹ̀wé òtẹ̀wé ènìyàn ẹni òfò. tíjọba ò bá ṣe ọlọ́dàn ni ò lè rí ṣe. tíjọba ò bá ṣe aráàlú máa ṣe from grassroots a máa bẹ̀rẹ̀ láti grassroots awareness yẹn grassroots ló máa ti bẹ̀rẹ̀ aṣíwájú ogun àti akẹ́yìn ogun làwọn ìjọba tàbá bàdébì kan bí Yorùbá ṣe máa wéré ní àtẹ́pọ̀ kì í ṣe Yorùbá kò jẹ́ kó yẹ wípé bí Yorùbá ṣe máa ń jà nìyẹn ẹ wọ àwọn Afẹ́nifẹ́re wọ́n máa ń bú wa èèyàn ọmọ ìyẹlẹjọ tó jẹ́ Yorùbá nation ló lẹfẹ láti àná nísìn làwọn Afẹ́nifẹ́re wọ́n ti ń bá àwọn àyè tí àlàfà wàhálà lórí ọ̀rọ̀ Sunday Igboho tí ìwọ ọmọ ọ̀rọ̀ tó ń jẹ̀ràn Yorùbá méjì lè máa búra wọn sì ká máa búra wa ká máa jà tó bá ti di pé kó ní gbóngbó yọ gbóngbó kó ní kùn mọ́yọ àwa típíkù ọmọ Yorùbá a máa pawọ́ pọ̀ ni torí Tinubu àtọ́básanjọ́ ń jà yẹn tí wọ́n tọ́jú wájú ọmọ Yorùbá àtàtà wà á pé létà wọn padà pawọ́ pọ̀ ni Sunday Igboho ó lè máa yìnbọn fún Tinubu látẹ̀yìn lẹ́nu kan Sunday Igboho àti Tinubu ìwà Yorùbá nìyẹn ìwà a máa pawọ́ pọ̀ lẹ́yìn Sunday Igboho ti jí wa kò sí dẹ́gbẹ́ ó ti jí sọ̀rọ̀ wèrè nígbà kó ètò kó sì kó lórí kíní fún mi kí lè pílè wèrè mi. ní tó lè mú kí ọlọ́dàn ni kó rí i ṣe àfi tí wọ́n bá fẹ́ gbé oríyìn fún yín olóyè àmọ̀kù. ó ti débi tó ń lọ. tí wọ́n bá fẹ́ gbé oríyìn yẹn fún yín. Tinubu máa gbé oríyìn yẹn fún Sunday Igboho Tinubu mọ ìyà tí Sunday Igboho jẹ tó máa gbé oríyìn yẹn fún ó dẹ̀ máa support ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tó kù ṣe a máa support Sunday Igboho bá mi support ẹ̀ èmi Ayélàgbé Àbẹ̀ní Yorùbá Wùdú máa support Sunday Igboho a máa support ẹ̀ on behalf of gbogbo ọmọ ọkọlẹ̀ Yorùbá ẹ sọ wípé a máa support ẹ̀ Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjà mọ̀dádì mi ó máa gbóríyìn yẹn fún Sunday Igboho ẹ lọ kú dànù ó dùn yìí ayé Buhari lẹ́mú dání sọ̀rọ̀ wèrè. wípé ẹ̀kan fẹ́ kẹ́ ẹ sọ wípé Sunday ló ṣe o. Sunday ló ṣe Sunday ló ṣe. gbogbo wọn n ò lè sọ pé àwọn ò mọ ibi tó wà. onílara ẹni òfin. ṣé dúróònù tí àwọn ìjọba tí wọ́n lo dúróònù láti Amẹ́ríkà tó pààyàn lọ bíi rẹ́rẹ́ nílẹ̀ Haúsá n ò wá mọ ibi táwọn ti ṣe lè ṣe. ìlara. gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká fìbẹ̀rù Ọlọ́run ọba kan. ẹ má divert attention àwọn èèyàn ẹ fi wá kalẹ̀ ẹ jẹ́ ká máa kégbe àwọn olóṣèlú bá a ṣe ń kégbe wọn yìí ní tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ bá tiẹ̀ wá ń ṣe nǹkan lábẹ́lẹ̀ ẹ fi pamọ́. wèrè o
ẹ má hot innocent soul mọ́. àwọn Fúlàní tẹ̀ lọ́ọ́ bá ó pẹ́ tí wọ́n ti wà ń bẹ̀ ẹ̀ rí bí wọ́n ṣe gbá abíẹ̀ tí gbogbo rẹ̀ ṣe ẹ̀ rí bí bàbá ń ṣe fọwọ́ lérán tó ṣe báyìí tí ń wò yín tó ṣe báyìí tí ń wò yín wípé Ọlọ́run ló sì fún ẹni yìí láyé ṣe tó ní kó máa dààmú àwọn ìṣe ń dààmú àwọn yìí. dókítà tẹni wọ́n pa lọ́jọ́ kìíní àná bàbá dókítà yẹn padà jáde ó láwọn olóṣèlú ni wọ́n pa ọmọ wọn. ẹ jẹ́ ká fira wa láyà balẹ̀ ká bàa lè rí nǹkan ṣe. Ọlọ́run ọba tá à ń sìn ọba tí ìléyàn kó tó bá yàn ni o tó bá ná àwọn ẹ̀rọ rẹ lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká bàa lè rí ogun tí ń kó àti Fúlàní àti Yorùbá gbogbo àwọn tí wọ́n mú àgbọ̀ nǹkan kan níbẹ̀ wọ́n ní ká káwọn èèyàn àwọn fáwọn àwọn wo lè yan wọn. ṣé báńdíìtì ó wá látàyàn níyàn wá sí ọmọ ta ní Ọ̀yọ́ state ni àwọn ará wọn náà ni àwọn ará wọn ni léyìí tó sì hàn sí gbogbo yín. àwọn ará wọn ni. ẹni tí ò bá ṣẹ̀ má jẹ́ ká fẹ̀mí rẹ̀ lélẹ̀. fídíò tí mo fẹ́ ṣò fún yìí máa sáré ṣò díẹ̀ fún yín kẹ́ lọ wo fún fídíò lórí mo ti sọ ní short video lórí Yorùbáwùyí níbi tí bí akíndé fẹnu sọ ni because ọjọ́ tí ilẹ̀ ti ṣú. àwọn tí Sunday Igboho lọ bá ní kí lórúkọ ẹ̀ ní Ìgbòho tí wèrè ẹlẹ́kẹ̀rí ẹ̀kẹ́ kúlíkúlí yìí sọ̀rọ̀ sí. ǹjẹ́ mọ̀ wípé Miyetti Allah Ọ̀yọ́ àti àwọn Fúlàní ẹgbẹ́ bàbá Fúlàní tí wọ́n ń bá sọ̀rọ̀ yẹn àwọn fún ara wọn confam wípé wọ́n pa àbúrò ìkọ́ni wọn sọ pé wọ́n pa àbúrò òun torí pàbúrò òun yẹn ń sọ fún wọn wípé ẹ yéé pa àwọn èèyàn àlejò làwọn jẹ́ nílùú Ìgbòho àwọn tó wá ń jí àwọn èèyàn gbé Fúlàní ní o wọ́n dẹ̀ pa wọ́n pa Fúlàní ẹgbẹ́ ló sọ wípé wọ́n pa àbúrò òun tó tó àbúrò òun sọ fún wọn pé ẹ yéé pa àwọn wèrè nìkan. nísùúrù ọmọ ìyá mi wọ́pọ̀ tó fẹ́ pè ẹ yéé pa àwọn èèyàn mọ́ ó ní wọ́n dẹ̀ pa àbúrò òun. ilé àwọn Fúlàní táwọn èèyàn ń wọ̀ kí Sunday Igboho nìkan ló wọ bẹ̀ ni. wèrè yìí ò mọ̀ wípé gbogbo àwọn tó jẹ́ alẹ́nulọ́rọ̀ ní Ìgbòho many of them ni wọ́n jọ join tí wọ́n jí àwọn Fúlàní. torí irọ́ tí Sẹ́ríkì pa níjọ́ kìnnà lọ pé Sunday Igboho wọlé ó pa àwọn èèyàn òun ni wọ́n ṣe kó àwọn Fúlàní dání. àwọn Fúlàní yẹn ni wọ́n ń pọ́ìntì wèrè yìí kò sọ pé wọ́n rí ìbọn o kò ń bọ̀ mo fẹ́ wo fídíò yẹn dànù màá sáré gbé jáde fún yín pẹ̀lú ìbọn yẹn because tẹ́ bá ti wá gbé jáde ẹ̀jọ̀ ẹ má bá mi ẹ pé péèjì mi wọ́n ti mú mi sọ́wọ́ màá sáré play ẹ̀ fún yín. ó ní ẹ ṣe kó ṣọ́ọ̀tì o ẹ jẹ́ bá mi kọ kọ́mẹ́ǹtì o òye ẹ bá mi kọ kọ́mẹ́ǹtì ẹ gbọ́ èdè tí wọ́n fi ń bèrè question lọ́wọ́ ẹ̀. tsakanin mai Allah iba bi en der ibuwa yi en der idet wa shawara imabe ẹ jọ ṣe gbọ́ èdè tí wọ́n fi ń bèrè lọ́wọ́ ẹ̀ because àgbọn nǹkan tó ń sọ Fúlàní ni ìbọn ni fàlí ẹlẹ́kẹ̀bí kúlíkúlí ẹlẹ́kẹ̀bí ẹ̀kẹ́ kọ̀ǹgú wọ́n kó ọba ìbọn nínú ilé wọn yẹn àwọn tó tún yìnbọn sáwọn àwọn ọdún Sunday Igboho tí mo fi gba ẹni tó ń sọ tó wà lórí kinní yẹn ìbọn wà lọ àwọn ní Fúlàní ẹgbẹ́ ló interrogate ẹ̀ àwọn Fúlàní tí wọ́n wò pé àwọn àlejò làwọn tí wọ́n mọra wọn ní àlejò ìbọn lẹ́kọ̀ọ́ kalẹ̀ yìí fani ẹ bá mi wọ kọ́mẹ́ǹtì àsìkò tó máa ń gbé show mi lọ ilé tí máa ti show anything ẹ jọ ó ní Fúlàní ẹgbẹ́ tó tẹ̀lé àwọn olóyè Sunday Igboho ló ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ jẹ́wọ́ báwọn ṣe ń jiyàn gbé báwọn ṣe ń pààyàn báwọn ṣe ń ṣoríṣiríṣi nílẹ̀ Yorùbá fàdí ẹlẹ́kẹ̀ẹ́ bí ẹ̀kẹ́ kọ̀ǹgú ṣebí òré eléyìí ò wá sọ̀rọ̀ sílẹ̀ a lè pàdé ìgbàgbà lójú ọ̀nà ká ní kó dá wa aláìlọ́pọlọ ni Fàlí God bless you Fàlí orí ẹ̀ ò pé mi ìdẹ̀ ní blame ẹ̀ mo ti parọ́ kan náà mẹ́mi rí mo ń retí pàtó máa mú ẹ sọ́wọ́ náà kẹ́yẹ ẹgbẹ́ mọ́ mi lọ́wọ́ káyẹ ẹ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ó ní Fúlàní ẹ kì í fún ní volume
bí 2 seconds kẹ́kọ̀ọ́ fi gbọ́ kọ́tà àgbọ̀n tó ń sọ fún àwọn olóyè wà ń bẹ̀ níbi tó ti interview ẹ̀ yẹn o ṣé ẹgbẹ́ bàbá parọ́ wípé wọ́n tó wọ́n bàbọ̀ lọ́wọ́ wọn ìbọn ló lélẹ̀ magazine yẹn ń lẹ̀lẹ̀ Fàlí ẹni òfò paparazzi Sunday Igboho ti pọ̀ jù wèrèrè o Fàlí wèrèrè o wèrè ẹ bá ń gbọ́ wèrèrè o wèrè ní ẹ Fàlí àti kò lórí tiẹ̀ ẹ kà lọ sọ́dọ̀ Ṣógbẹ ń fẹ́ gbé Ṣógbẹ kan wá fún yín bẹ́ẹ̀kí tó gbé wá ẹ kà gbọ́ ọ̀lẹ́nu máa rí. I don't want peace. Mo fẹ́ sọ̀rọ̀ lórí fídíò Ọmọlálọ́mí.